ẹ mọ̀ tún kú dédé àkókò yìí ọ̀dẹ̀ ọ̀dùn bí àwọn ìròyìn àkíkà látún mú wá sójú móhùnmáwòrán yín láti kàn ní yín ìkànnì wa ìròyìn Feli-feli online tv. ẹ mọ̀ pé àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà aláàbí míì la máa ń mú wá tí àjọ máa fi kẹ́kọ̀ọ́ tààtùjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. ẹ wá máa gbọ́ àwọn ìròyìn náà báyìí lẹ́kùnrẹ́rẹ́ láti ìpínlẹ̀ Èkó. ẹ̀fún leléyìí ni àbẹ́ẹ̀dì kọ́lọ́hún kó máa ṣàánú èèyàn mọ́ ní ọkọ ìyàwó kan leléyìí o. òun náà ló mọ̀ gun ìyàwó rẹ̀ tó lóyún oṣù mẹ́ta, òun náà tó lóyún oṣù mẹ́fà ló mọ̀ gun lọ́bẹ pa. wọ́n ní kò tí ju bí oṣù mẹ́ta lọ o tí àtọkọ àtìyàwó yìí tí wọ́n ṣe ìgbéyàwó. òun náà ní ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹlẹ̀. wọ́n ní bí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan ni o. wọ́n ní ṣe rí ọkọ ìyàwó tí ó jẹ́ ẹni 30 ọdún Motúnráyọ̀ Ọláníyì ló kọ rẹ̀. wọ́n ní ṣe ni ó mọ̀ gun ìyàwó rẹ̀ pa ní àdúgbò wọn tí wọ́n ń gbé ní agbègbè Amazing Grace Estate Ẹlẹ́pẹ́ community ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó gangan ni o ní ọ̀rọ̀ ohun tó ti ṣẹlẹ̀. wọ́n ní ṣe rí kò tí ju bí oṣù mẹ́ta lọ sìn nígbà tí ìyàwó ọ̀hún tó ní oyún oṣù mẹ́ta lásìkò gbà tí wọ́n ṣe ìgbéyàwó tó ti wá dóyún oṣù mẹ́fà báyìí tí kò sí tójú mẹ́ta tí wọ́n ṣe ìgbéyàwó. wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni ọkọ ìyàwó ló bẹ̀rẹ̀ sí ní sọ fún ìyàwó rẹ̀ wípé òun kọ́ ni òun lóyún, tí sì ń fẹ̀sùn kàn án wípé ó ti bá àbúrò òun ọkùnrin kan ó ti bá ní àṣemáṣe, wípé òun àti àbúrò òun ọkùnrin òun wọ́n jọ ní ìfẹ́ kọ̀kọ̀, wípé ìfẹ́ kọ̀kọ̀ tí wọ́n sì ní náà òun náà ni ó mú kí ló di oyún sínú ìyàwó òun, wípé òun kọ́ ni òun ní oyún ọ̀hún o. ìyàwó òun tí wọ́n porúkọ rẹ̀ ní Ọlájùmọ̀kẹ́ òun náà ló ń ṣàlàyé fún wípé bó ló ti máa fi ẹ̀sùn kàn mí wípé mò ń bá àbúrò rẹ tó jẹ́ àbúrò ọkọ tèmi ní nǹkan papọ̀. òní láìfà àbàdà ìṣerú rẹ o. ńgbà tí wọ́n wà ọ̀rọ̀ ọ̀hún wọ́n padà di fàákájà lọ́jọ́ burúkú èṣù gbomimu yìí. wọ́n ní ọjọ́ ọ̀hún náà ló jẹ́ ọjọ́ Ẹtì, ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀, ó sì jẹ́ ọjọ́ 4 nínú oṣù kẹwàá nínú ọdún yìí. náà ni ọ̀ṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ o níbi tí gbọ́nmi sí omi òtó ó padà di fàákájà mọ́ àwọn méjèèjì lọ́wọ́. eléyìí ló mú kí ọkọ ìyàwó ló mọ̀ lọ mú ọ̀bẹ látàrí ìbínú tó sì fi gún ìyàwó rẹ̀ pa toyúntoyún tẹ́lẹ̀mí sì gbà lẹ́nu rẹ̀. kò wá dúró ń bẹ̀ o. lẹ́yìn tí ó gún pa tán òun náà ló mọ̀ tó dáná sun òkú rẹ̀. lẹ́yìn tó dáná sun òkú ìyàwó rẹ̀ tán kọ́ tó tilẹ̀kùn mọ́ sínú ilé, arákùnrin òun náà dá ọgbẹ́ yamayama, ó dá onírú ọgbẹ́ ó dá sí ara rẹ̀, kódà ó fẹ́ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní o, àmọ́ Ọlọ́run ò pa á. ọgbà bẹ́ẹ̀ làwọn alábàágbélépọ̀ wọn lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí. wọ́n gbé ọkọ ìyàwó lóníjàntó, wọ́n lọ tọ́jú rẹ̀ bó tó wá di pé máa bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. ìyàwó ń tiẹ̀ báyìí wọ́n ti gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbópamọ́sí ti ìjọba ilé tí ń bẹ ní ìlú Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó. àbẹ́ẹ̀rí pé eléyìí ó tún gbẹnu tán. láti ìpínlẹ̀ Èkó bákan náà wọ́n ní òṣìṣẹ́ ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ olówó nàbì kan ní ìpínlẹ̀ Èkó òun náà ló mọ̀ ti gbẹ̀mí lẹ́nu kan náà àwọn oníbàárà rẹ̀ látàrí bó ṣe kọ̀ láti sanwó rẹ̀ lẹ́yìn tí ó gbé lálẹ́ sùn mọ́jú. bí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ gangan ni pé wọ́n ní arábìnrin ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Joy Kelvin tó jẹ́ olówó nàbì òun náà ni ó mọ̀ gun èèkan náà àwọn oníbàárà rẹ̀ tó jẹ́ ẹni ọdún 48 48 years old tán porúkọ rẹ̀ ní Ọ̀káfọ̀. òun náà ló mọ̀ gun pa lágbègbè Jákàndé housing estate tí ń bẹ ní Lẹ́kí ní ìpínlẹ̀ Èkó lọ́run ti ṣẹlẹ̀. wọ́n ní nǹkan bíi aago 5 àbọ̀ dájí òun náà ni ọ̀rọ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀ sí ní ṣúyọ o. wọ́n ní bó sì ṣe jẹ́ gan ni pé wọ́n ní arábìnrin Joy Kelvin ní nǹkan bíi aago 5 àbọ̀ òun náà ní aago 5 àbọ̀ ọjọ́ náà ní sọ fún arákùnrin Ọ̀káfọ̀ wípé ó yá ilẹ̀ ti mọ́ fún mi lówó mi jẹ́ ń wá máa lọ. òun náà ni arákùnrin ọ̀hún ní bá ń tẹ́wọ́ pẹ́ sí arábìnrin Joy tó jẹ́ olówó nàbí. ọgbà bẹ́ẹ̀ náà ni ó mú kí inú bí
arábìnrin ọ̀hún pé bóòlù ó ti gbé mi ní àtàlẹ́ àná sùnmọ́jú wá máa sọ fún mi pé lówó kankan tí ó san ó ní eléyìí gan òun náà ló mọ̀ bí arábìnrin nínú tó fi lọ mú ọ̀bẹ tó fi gún arákùnrin ọ̀hún nígbà tó fi di nǹkan bíi aago 7:30 ní àárọ̀ ọjọ́ ọ̀hún wọ́n máa ké sí iléeṣẹ́ ọlọ́pàá wọn ní ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 7 nínú oṣù kẹwàá tí a wà yìí wọ́n ké sí iléeṣẹ́ ọlọ́pàá nígbà tó fi tó nǹkan bíi aago 7:30 láàárọ̀ ọjọ́ náà wípé arábìnrin olówó nàbí kan ó ti pa oníbàárà rẹ̀ sínú ilé rẹ̀ níbi tó gbé wá gangan tó ti wá gbé sùn ṣùgbọ́n látàrí pé kò sí owó tí ó fún òun náà ló fa ìbínú yọ lára arábìnrin ọ̀hún tó fi gbẹ̀mí lẹ́nu oníbàárà rẹ̀ ìyẹn ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Láti ìpínlẹ̀ Delta bàbá kan mọ̀rẹ́ kí Ọlọ́run kó dẹlẹ̀ fún o wọn ni bàbá ọlọ́mọ 9 òun náà tí wọ́n forúkọ ìlédè ń pé ń jẹ́ Charles òun náà ló gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ kíni tí ó fà á tó fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ wọ́n ní ṣe arákùnrin yìí ìṣẹ̀lẹ̀ òun ló ṣẹlẹ̀ ní agbègbè Jeddo ní ìpínlẹ̀ Delta gangan wọ́n ní ntí ìròyìn tó fìdí ẹ̀ múlẹ̀ ó ní pé arákùnrin òun náà ló máa mú oògùn apakòkòrò oògùn pakòkòrò ló mú tán láti nínú ilé rẹ̀ tí ń gbé ó sì lọ sí ilé àwọn àna rẹ̀ ó sì lọ kú síbẹ̀ níbẹ̀ gangan òun náà ni ẹlẹ́mìí gbà á sí lẹ́nu rẹ̀ o nígbà tí wọ́n wá ń yẹ àwọn àpò rẹ̀ wò òun náà ni wọ́n rí ike ìyún agolo oògùn apakòkòrò eléyìí tó mu òun náà ni wọ́n rí lápò rẹ̀ wípé arákùnrin yìí ó ti gbé nǹkan jẹ láti ilé rẹ̀ ó wá kú sí ilé àna rẹ̀ wọ́n ní ṣáájú àsìkò ọ̀hún ló jẹ́ pé òun àti ìyàwó rẹ̀ wọ́n ní gbọ́n mi sí omi ò tó ráńpẹ́ eléyìí tó mú kí ìyàwó ọ̀hún tó ti bí arákùnrin náà bó ti bẹ́ẹ̀ tó bó ti ní kí àwọn èèyàn kan bá ń bẹ̀ lọ́tún lósì kódà wọ́n kó ẹjọ́ ọ̀hún dé ilé adarí ìletò níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ wọ́n ní kódà arábìnrin yìí ò mọ̀ gba wọ́n ní ó pàpà kó jáde nínú ilé arákùnrin ọ̀hún wọ́n ní bóyá òun ló wà fà á o tí ó fi mú kí arákùnrin náà kó gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ wọ́n ní ṣùgbọ́n tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ ni pé bí ó ti mọ̀gùn apakòkòrò ọ̀hún tán ní ilé rẹ̀ òun náà fúnra rẹ̀ ló fẹ́ sára rìn lọ sí ilé àwọn àna rẹ̀ níbẹ̀ ni ẹlẹ́mìí gbà á sí lẹ́nu rẹ̀ wọ́n ti wá gbé òkú arákùnrin ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ tìjọba tí ń bẹ ní agbègbè náà báyìí Ọlọ́run kó máa ṣàánú èèyàn àkíkà. Ó dá àwọn àgbọ́gbárímù ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹ̀sìn mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV ẹ ṣeun o Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ títí ìgbà míì tí ẹ tún mọ́ darapọ̀ mọ́ wa ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.